kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ta Ni Ọlọ́run káàkiri àgbáláyé, orí tẹ́ fi ń wò nìkọ́, èyí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ọ̀rọ̀ kan la mú wá lónìí. Ọ̀rọ̀ náà sì ni pé a fẹ́ mọ ọmọ ìyá ara wa. Àwọn Lárúbáwá wọ́n ń fìyà jẹ yan Yorùbá. Gbogbo àwọn tó wà ní Saudi Arabia, tó wà ní Libya, wọ́n ti ń fìyà jẹ wọ́n torí pé mo sọmọ ìyá wọn. Mo kì í sáré fi èyí síwájú ni torí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí náà nù. Àwọn kan sọ̀rọ̀ káàkiri orí ayélujára pé ìjẹ̀sìn ó ṣẹlẹ̀. Àwọn tó gbèrú jù ara wọn ni bàbá tó kí gba góòdù Ìbàdàn, ara wọn náà wà wípé ìjẹ̀sìn ó ṣẹlẹ̀, ìjẹ̀sìn ó ṣẹlẹ̀. Ìjẹ̀sìn kankan ò ṣẹlẹ̀. Yorùbá àbára wa jà o. Àwa Yorùbá àbára wa jà. Ìjà kò sì ní ṣẹlẹ̀. Nígbà tó yẹ kí ìjà ó ṣẹlẹ̀, ìjà ò ṣẹlẹ̀. Ṣéèsì wá ní ìjà ó ṣẹlẹ̀. Nígbà tẹ́ ẹ gbé Ta lọ́lọ́run, tẹ́ ẹ lọ sanmọ́lé nílọrin, ìjẹ̀sìn ò ṣẹlẹ̀. Àwọn oníṣẹ̀ṣe ẹ̀ńdàmọ̀ láàmú, ìjẹ̀sìn ò ṣẹlẹ̀. Ìsìn tí nǹkan ti wá rọlẹ̀, tẹ́lẹ̀ kó bára wọn jà mọ́, ìjẹ̀sìn tó wà ṣẹlẹ̀. Ìjẹ̀sìn kankan ò ṣẹlẹ̀ o. Ẹ̀yin mùsùlùmí lè fẹnu ara yín pé ìjẹ̀sìn tẹ́ ẹ ṣe nǹkan fún mùsùlùmí tó bá ti dùn. Iṣẹ́ ọkọ mú jáde ni pé ìjẹ̀sìn ni o, ẹ gbà wá o. Ta Ọlọ́run ṣé ǹjẹ́ mo fi ìgbà pariwo pé ìjẹ̀sìn fẹsẹ̀ lẹ́lẹ̀ Yorùbá rí? Nípa ìdí eléyìí, torí ọ̀rọ̀ tí ń jó lọ́ọ̀nláìn tó wà ń yájúyájó ni mo kọ́ sọ síwájú. Ìjẹ̀sìn kankan ò ṣẹlẹ̀. Tẹ́wọ́lẹ́ ti Ta Ọlọ́run mọ́lé, tẹ́ ẹ̀ ti Ta Ọlọ́run mọ́nà gbàgà, tí ìjẹ̀sìn ò ṣẹlẹ̀. Nígbà Ta Ọlọ́run ti wà ń ta, táàsì tí oníṣẹ̀ṣe ti mùsùlùmí kankan mọ́lé, tí mo kìrìsìtẹ́nì mọ́lé, tí ìgbà tí ìjẹ̀sìn wà ṣẹlẹ̀ nu. Ìjẹ̀sìn kò ṣẹlẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àwọn mùsùlùmí bẹ̀rù kí bísínẹ́sì wọn, iléeṣẹ́ wọn mọ̀ fọ́, orí iléeṣẹ́ wọn bá ṣe ń sọ̀rọ̀ wọn táwọn aláwọ̀ èèyàn lọ́yẹ̀. Bísínẹ́sì wọn là ń lugi mọ́, ní tí wọ́n bẹ̀rù nu. Ìjẹ̀sìn kò ṣẹlẹ̀ o. Èyí ló wá dúpẹ́ fún ètò tá a fẹ́ ṣe lónìí. Ètò tá a fẹ́ ṣe lónìí ni pé tẹ́ bá rántí bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àwọn tíìmù Libya wọ́n wá sí Uyo, àwọn agbábọ́ọ̀lù. A lù wọ́n ní tíìmù Nàìjíríà Super Eagles, a lù wọ́n ní àmì ayò kan sódò. Kí n tó lọ síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an kí n tó wá ṣàlàyé ẹ̀. Nǹkan mà dé o. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè Libya ti fariwo ta pé ìyà burúkú ni àwọn Àràbù fi ń jẹ àwọn báyìí látàrí bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ṣe kọ̀ láti gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn Àràbù. Fídíò tẹ́ ẹ wò tán, èyí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá báyìí ni pé gbogbo àwọn ọmọ tó wà Libya, tó wà Saudi Arabia, wọ́n fìyà jẹ wọ́n lọ ń gbé wọn tì mọ́lé. Níṣe ni àwọn Àràbù bẹ̀rẹ̀ sí ní wọ ilé káàkiri láti ilé sí ojúlé tó sì bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lọ ń kó wọn sí àhámọ́. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó ń kó sáhámọ́ yìí ló jẹ́ pé ìyà àjẹkújórógbó ni wọ́n fi ń jẹ wọ́n láì jẹ́ pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kankan. Kì í sí àwọn tó wà bẹ́ẹ̀ mo bá sọ̀rọ̀ o, àwọn tíbi mo bá sọ̀rọ̀ o. Àwọn tíbi mo bá sọ̀rọ̀, ní tí mo sọ fún wọn ni pé wọ́n ní àlè Muslim àpèlè Muslim. Mùsùlùmí àti Mùsùlùmí ọmọ ìyá ni wá. Ìjọ Muhammad Islam tó mú wá, ẹ̀yin bá wọn ṣe tẹ̀mítẹ̀mí, ẹgbẹ́ Islam darí, ẹ̀yin bá wọn mọ̀ ìyá tí yín jà lórí Islam. Lárúbáwá ò pọ́n nǹkan kan lé ju ẹ̀yà rẹ̀ lọ. Ẹ̀bọ̀n gbọ́n tàn sọ báyìí torí ká lu ilẹ̀ Lárúbáwá tó jẹ́ Libya, Saudi Arabia sọpọ́tì wọn, Lebanon wọ́n sọpọ́tì wọn, gbogbo àwọn iná Dubai, gbogbo àwọn Arab nation wọ́n sọpọ́tì Libya láti máa fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà tó wà ń lu wọn. Libya wá pinnu pé káwọn ọmọ gbọ́ ọmọ Nàìjíríà ti máa lé torí pé agbábọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ pé àwọn tó gbé sábọ́ọ̀lù lẹ̀ wọ́n gbé lẹ̀ kéèlò àwọn fi dá nìyẹn lára yá ni. Fúbọ̀ ká fi dá lára yá ni. Nígbà tá a jẹun tá a yó tán, táwọn òpin kílà mọ́ fi ṣeré, olómú fúbọ́ọ̀lù wá tó yá. Àjọṣepọ̀ láàrin ìlú sílùú láti gbé fúbọ̀ láti gbé sílẹ̀. Àwa lù wọ́n wá ń kọ̀wé pé
àwọn ọmọ tíìmù Nàìjíríà lu tíìmù Libya, àwọn tíìmù Libya wá ń kọ̀wé pé káwọn tíìmù Nàìjíríà ó padà wá kí wọ́n wá gbárí ìtọ́ Nàìjíríà wọn. Àsìkò tí ìtò tá a lọ, gbogbo àwọn ọmọ wa tó wà Libya tó wà Saudi Arabia wọ́n wá gbé wọn tì mọ́lé. Àwọn Arab nation wọ́n wá support ara wọn láti fi àjà ọmọ Nàìjíríà tó wà nílùú wọn. Ṣé ká lù wọ́n sí nǹkan tí ò dáa ni? Tá a jọ gbá bọ́ọ̀lù téèyàn méjì bá figagbága ẹnìkan náà ni ó borí. Ṣùgbọ́n kẹ́mi ò sọ̀rọ̀ ni pé àwọn ọmọ tó wà ní Libya ní ìsìn báyìí wọ́n ti fìyà jẹ wọ́n lórí pé tíìmù Nàìjíríà lu tíìmù Libya. Ó lẹ gbọ́ tí ròyìn gbé jáde o, kì í ṣe mo fọ́ọ̀mù ẹ̀. Nítorí wọn fẹ́ mú jáde níbẹ̀ ni pé àwọn mùsùlùmí Nàìjíríà àwọn wà dúró pé ẹ̀sìn Lárúbáwá, ẹ̀sìn Saudi, ẹ̀sìn wa ni aláì ló ti dáná gbogbo wa kò sí kankan àjọ ṣe kékeré kankan ni. Lárúbáwá mọ̀ yín rí tó ìjọ́rọ̀ ẹ̀yà tó ìjọ́rọ̀ ọ̀ràn kan náà Lárúbáwá mọ̀ wá rí. Ìwọ tá ọjọ́ mọ Yorùbá wọn bá ta Ọlọ́run jà òun gbé mi ṣépè lórí ẹ̀sìn Lárúbáwá tí Lárúbáwá sì fi àwọn ọmọ tí wá ń bí tí wọ́n fi ń jófin lọ́dọ̀ wọn torí pé agbábọ́ọ̀lù àbórí wọn. Ìwọ apẹ Lárúbáwá lọ́mọ ìyá rẹ ju èmi wọ́n jọ bí wá bàdàn wọ́n jọ olódùmọ̀ méjì dá sílẹ̀ Yorùbá bàbá Yorùbá ló ṣe bá méjì ó wá ń bí mi jà torí pé ń ṣe ìsìláàmù Lárúbáwá tí ò nífẹ̀ẹ́ yí. Ṣé ìrìnàjò akérò Lárúbáwá ò nífẹ̀ẹ́ yí báyìí torí bọ́ọ̀lù? Àwọn ọmọ tó wà ní Libya wọ́n fìyà jẹ wọ́n, àwọn Saudi náà wọ́n pinnu pé àwọn ò kún Libya lọ́wọ́ láti fìyà jẹ àwọn Nàìjíríà tó wà ń bẹ̀ torí pé a lù wọ́n. Ṣé bá wà dà bọ́ọ̀lù ṣe bí lásán ni? Tó yẹ kí wọ́n mọ̀ fìyà jẹ àwọn ọmọ wa tó wà nílùú wọn torí pé a lù wọ́n nílànà bọ́ọ̀lù. Ìwọ kan Nàìjíríà ń bì ó wà rí mi ta lọ́lọ́run tí mo jẹ́ ìran rẹ ó wà ní pọ́nmilé. Ẹ pọpọlọ yín kalẹ̀ kẹ gbọ́pọlọ yín jókòó kẹ bára yín sọ̀rọ̀ ní táwọn jà fún yìí kìí ṣe ọ̀rọ̀ pé bóyá nìkan tí ó fún wa lówó tó la fi ń jà, ṣùgbọ́n pé ìran wa ẹ̀yà wa ẹ̀sìn wa ẹ̀sìn táwọn bàbá mú ẹ̀sìn táwọn bàbá mú mọ́ ló fi àjọ adóni. Torí wọ́n ti rí bí ẹni pé Yorùbá àṣàlájà lẹ́sìn àwọn bá sì mú mọ́ ṣùgbọ́n tó pé àwọn bàbá èso ń rọ́ ló fi àjẹ wá tètè wà lọ́dọ̀ pásítọ̀ tó bá ṣàdúrà ó ṣe gbogbo ẹ̀ fún yín tó bá tu yín lẹ̀ yóò dẹ̀ wá ṣọ́ọ̀ṣì o. Mùsùlùmí accidentally òun náà ṣàdúrà ó ṣe gbogbo ẹ̀ ó tu yín lẹ̀ yóò ní kẹmọ kírun. Ṣùgbọ́n tó bá sọ̀dọ̀ babaláwo tó bá tu yín lẹ̀ ìjọba tó níṣòro míì lẹ́yìn tó wá sọ̀dọ̀ babaláwo ní sọ pé yá ẹ bọ̀ wá sọ̀dọ̀ mi o kí a mọ̀ pọ́n mi lé o. Àwọn oníṣẹ̀ṣe tá a bá níṣòro nìkan láwọn lọ bá àwọn rúmọlẹ̀ láwọn bá àwọn òòṣà láwọn bá babaláwo ní tó fi àjẹwà dòní nìyẹn. Kí ló sì fà á? Òótọ́ la gbé dání tí èèyàn bá níṣòro èèyàn wọ́n náà bá yọ. Mo ta òótọ́ la gbé dání náà fún wa tó ń takò wá nípa àwọn oníṣẹ̀ṣe àpègì lọ́lọ́run àpè èrè lọ́lọ́run. Ẹni mi ò sì wá ló ń ṣẹ̀ṣẹ̀ kan tó wá dédi igi àbí èyí tó wá ní ìwọ Ọlọ́run mi o. Ọlọ́run wà lọ́tọ̀ èdè Yorùbá lọ́lọ́run Olódùmarè èdè Yorùbá ni. Ṣùgbọ́n àwọn wa torí pé fẹ́ takò rán bá wa wọ́n wá yí fún wa pé igi lọ́lọ́run Olódùmarè òòṣà lọ́lọ́run kìnìkà lọ́lọ́run sàpòṣà lọ́lọ́run. Ìtúrù mi fi wá dùn ni pé ọmọ Yorùbá tó bá lọ́pọlọ torí rẹ̀ pé yóò wà nífẹ̀ẹ́ àwa àrán rẹ̀ ṣùgbọ́n Lárúbáwá lọ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí. Táyé pé tòótọ́ tí ẹ bá jẹ́ mùsùlùmí ọmọ ìyá ni mùsùlùmí sí mùsùlùmí ni. Nígbà táwọn Libya tí wọ́n lọ ń ti Saudi kún wọn lọ́wọ́ tó ṣáájú gbogbo oúnjẹ tí wọ́n lọ ń ti àwọn ọmọ ìyá wa tó wà Libya mọ́lé, ó yẹ kó ń béèrè pé ṣé mùsùlùmí ni wọ ẹ̀tọ́ ajẹ́ mùsùlùmí ni wọn kó mọ̀ tì mọ́lé torí pé àwọn ìní wọn ni alùpùpù bọ́ọ̀lù yín o. Ó yẹ kí wọ́n béèrè ẹ bá jẹ́ mùsùlùmí ní àwọn ọmọ Nàìjíríà tó wà Libya kò yẹ kó lọ tì mẹ́lé kò yẹ kó tì mẹ́wọ̀n. Gbogbo ọmọ Nàìjíríà pàápàá tó wà Libya àwọn tó wà ní lọ́dọ̀ àwọn Libya wọ́n sàn tí wọ́n mẹ́wọ̀n torí pé a lù wọ́n. Second leg tá fẹ́ gbàgbé ní ìsìn báyìí ká yára sọwọ́ lẹ̀ fún lùwà káka àwọn ọmọ tíìmù tó ń play ní
Liberty Stadium Ìbàdàn àwọn ọmọ tí pílẹ̀ lábẹ́sì Ìbàdàn káyà kó wọn lọ fún olùwà ẹ má jẹ́ apàdà tún Libya o tó yà tún pàlú wọn tó yà tún pàlú Libya ọmọ Nàìjíríà pọ̀ káàkiri àgbáláyé wọ́n tún fúngun mọ́ wa ni o ó yẹ mọ́ fún torí pa agbá bọ́ọ̀lù nǹkan tàbí bọ́ọ̀lù eré ni entertainment mo sọ léyìí mo sọ láti kí ẹ̀yin mùsùlùmí tó wà Nàìjíríà kẹ́ ẹ mọ̀ pé lárúbáwá kẹ̀kẹ́ ṣe ọmọ ìyá yín ẹ̀sìn tó gbé fún yín wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ yín wọ́n fẹ́ fi sọ yín dẹnu ẹlẹ́ẹ̀kejì ni àwọn tó sọ pé àlè muslim àkùlé muslim mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wá sáwọn náà lè wáyé kó yẹ pé torí pé olùwọ̀n ní ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù kó wá bá àwọn ọmọ ìyá wa kó wá tì wọ́n mọ́lé kó wá lọ́mọ tì wọ́n mọ́lé kó wọ́n fìyà jẹ wọ́n lórí bọ́ọ̀lù mo ti wá lọ béèrè lọ́wọ́ pé ìwọ tí kí ló kọ tiẹ̀ ṣé muslim ni ọmọ òbèrè lọ́wọ́ wọn wọ́n ti pé Nàìjíríà where are you from? You are from Nigeria ẹ tì mọ́lé àwọn tẹ̀ ń jà fún un wọ́n kàn wá sẹ̀sìn wọn ó wá gbèrú ó sẹ̀sìn ó sì tako gbogbo àwọn ó wá tako gbogbo àwọn èèyàn rẹ̀ Yorùbá kan náà ní ọmọ àbá ní àìmọye ọmọ ìyá tẹ́sì ti dà ní wọn rú àwọn ẹlẹ́sìn tí ò rí yín ọmọ kan náà jáde sáwọn láyìn mi rí fídíò yẹn ní ó ní wọ́n ti kó wa lọ́pọlọ ó ní tó bá dàrú àwọn Christian wọ́n lọ sí Israel tí nǹkan bá dàrú tá bá bẹ̀rẹ̀ jẹ̀sìn àwọn Muslim lọ sí Saudi níbo làwọn oníṣẹ̀ṣe ó lọ mo sì wò pé níbo lè bára Yorùbá dé mi rí fídíò yẹn ní fídíò yẹn máa play o online ni o ibi tán kó wa lọ́pọlọ dé nìyẹn kí mo sọ pé tọ́lá bá ti dàrú ṣáà àwọn Muslim lọ sí Saudi gbà láyè ṣáà àwọn Christian lọ sí Israel gbà láyè àyè oníṣẹ̀ṣe ìyàwó ìjẹ́ yín pa wọ́n pa yín ẹ̀wù tán gbọ́ wa dé àríyá ìyá wa mọ́ bí ẹni kújà mọ́ kan àríyá wa mọ́ bí ẹni kújà mọ́ kan àwa lọ ń lẹ́ra mọ́ ìrìn oníran alọ́tura mọ́ ìrìn oníran lórí kíni lórí pé wọ́n ti kọ̀wé fún wa Bible and Quran wọ́n ti gbé fún wa pé sáà sáà ká lọ ìtàn ìlú tí wọ́n sì gbé láwa lórí. ẹni tó lóun fẹ́ lọ sáré tí wàhálà bá ṣẹlẹ̀ sí wọ́n lè fún ìgbèlú rẹ̀. wọ́n lè fún lásán. aráàbò fọmọ Nàìjíríà kò fọ Áfíríkà kan níwò ìgbèlú rí sáwọn táyé pé lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn Palestine kò sáwọn bá ń ṣí ẹ̀ bọ́dà ìjà ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ close bọ́dà wọn wọ́n fẹ́ kọ́ mi aráàbò ara wọn kún wọlé bọ̀ tó bá sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sáré sọ pé nǹkan wọ́n mọ̀ gbèsè yára wọn wọ́n wá gbèsè yára wọn wọ́n rí ìwọ Nàìjíríà tó wá padà wọn ní ọ ǹjẹ́ àwọn èyí pọ́n ọ lé gẹ́gẹ́ bí ọ̀sìn pọ́n mọ̀ lé àwọn ọmọ ìyá rẹ̀ tó ti wà Nàìjíríà àwọn ọmọ ìyá rẹ̀ rèé ó pọ́n wa lé onísìláàmù tí wọ́n tó gbà ló mọ̀ tẹ̀lé àṣà wọn ní ìsìláàmù àṣà alálùbá ní ìsìláàmù is their culture. ẹ̀sìn scope ní religion is scope ó kálukú gbé culture ẹ̀ ó dẹ̀ sọ di religion mọ́ wa lọ́wọ́ ẹgbẹ́ gbé culture ẹ̀ ó sọ di religion Israeli ó sọ di religion ó kálukú gbé culture ó sọ di religion so ká gbé dọ́rọ̀ tiwa wọn àmọ́ jẹ́ káwọ́ mọ̀ pé Yorùbá ẹ̀ lẹ́sìn culture lélẹ́yìí a lè ṣẹ̀sìn mọ́ ẹ̀sìn olórí ibú tí a gbé wá ló ń ba culture tiwa jẹ́. ẹ ti ọ̀dà gbogbo ẹ̀rú nìsín lọ́ba tẹ́fẹ́ sálọ bá àwọn ọlọ́mọ àwọn ọmọ ìyá wa torí pa àlùwọ̀n ní bọ́ọ̀lù ló máa fi àjà ọmọ ìyá wa ẹ̀yin náà mọ̀ dá fúnra yín kẹ́ ẹ dá bóyá arúgbó wa ṣe é bá tò àbí kẹ́ ẹ sá padà wálé ìṣẹ̀sí wa jókòó tì kájọ gbé lárugẹ àṣà bá ti wá káàdó gbé lárugẹ kí ogun ayé orí káyé gbàsà lárúbára wù àṣà lárúbá tẹ gbẹrù lárúbá wò mọ̀ yín o nígbà lárúbá tẹ ẹ̀kọ́ rí ọ tó wá rí ọ pé tí a pé dúdú ni ọ dúdú ti disqualify ọmọ àlè ní fọwọ́sì júwèé lé àbá rẹ̀ tàṣídì ìwò lárúbá wò dọ̀mọ́ o ò sí lára wọn mo fi ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ lárúbá wò dọ̀mọ́ o ò sí lára wọn kí ló kọ́ dìdì eléyìí tó gbé tó ló ń gbé Yorùbá ní ṣe dání akíyìmù lárúbá wò dọ̀mọ́ akíyìmù lárúbá wò dọ̀mọ́ bàbá tó bí ọ àwọn bàbá rẹ̀ lárúbá wò dá wọn mọ̀ ẹ wá ń dojú sí ìran yín táwọn òótọ́ ìwọ akíyìmù ló fẹ́ràn rẹ̀ ó ló fẹ́ràn rẹ̀
kò yẹ kó o máa sọ̀rọ̀ òdì sí ìran rẹ kò yẹ kó o gbé lárúbá lórí ìran rẹ lórí. gbogbo yín gbogbo mùsùlùmí wọn ò lè lọ́wájú wọn ò lè lọ ẹ̀yìn. ọ̀pọ̀lọpọ̀ wà ní wọ́n tẹ́ pé wọ́n fẹ́ràn ìran wọn wọ́n ti fẹ́ tẹ̀lé ìsìláàmù. ìsìláàmù àṣà sáúdí ni àṣà sáúdí pọ́nbélé. àṣà sáúdí pọ́nbélé ní ìsìláàmù tí ò ní túmọ̀ kankan ó lè ní túmọ̀ lọ́dọ̀ wọn bọ̀dọ̀ tí wọ́n bì àwa ní tọ́jú ìsìláàmù lọ lọ́dọ̀ nílẹ̀ Yorùbá á ní tọ́jú ìsìláàmù lọ. ṣùgbọ́n tí ò lè ronú ó tàn jẹ tó yẹ ká so àti gbọ́ nípa àwọn tó ti wáńjọ kan tó ti àwọn àbá ọlọ́dà náà yọ kórópọ̀ wọn méjèèjì àwọn tó ti wáńjọ kan rí tó fi àwọn sáwọn àbá lẹ́nu tó so àwọn sí wọn ń dì tó ẹ fáwọn ìlú ẹ kó tó fún wa lẹ́sìn kan fáyẹ kẹ ẹ sì kẹlẹ eléyìí o ẹ mà láwo ẹ mọ Jésù ẹ bọ sọ irú wọn lẹ́ka tó gba ìtàn fẹ́ sọ láwọn tó ti fìyà jẹ wá rí sọ ẹ ká tún padà tẹ̀lé wọn. àwọn tí mo sọ yìí àwọn tó bá study history ẹ ó mọ̀ àwọn tó bá study history wọ́n mọ̀ ìwé tí mo sọ yìí wọ́n fìyà jẹ àwọn abáláwa bá wà àwọn tó fìyà jẹ abáláwa wá wọ́n tó bá gbẹ̀sìn fún wa tó di tiwa bá pẹ́ àwa ti sìn táwa rí wọn kàkọ́ nǹkan mọ̀ wọ́n mi wòye ni ó fi àbá mi lọ́dà ó fà wọ́n sí àbá mi ń di ó sọkùn má bàa mi ẹsẹ̀ wọn dẹrú ẹ wá kó wọn jẹ kí ẹ fọ́n gàdágòrò sí wọn lẹ́nu àwọn làwọn ti gba àgbẹ̀sìn wa ẹ̀sìn Islam ni ọ̀dà aláwù lẹ́fẹ̀ẹ́ wọn dùn àti fà ń tẹ̀lé wọn. ara àwọn source of income tí wọ́n ní Islam yìí sí wà. bẹ́ẹ̀ ni wọ́n fi pawó ni ṣé gbogbo ẹmọ tí gbogbo táwọn countries tí wọ́n ń kó lọ sí Saudi Arabia lọ́wọ́dún wọ́n fi pawó ni nígbà àṣẹ ẹrú tó já nítorí lọ jókòó pé kíláàsì fi kó wọn lẹ́rú oko ẹrú Pro Max lè ta wáyé. wọ́n sì bàbá wa náà kọ̀ káàbà tiwa náà ni. àbí tẹ́kù tó tọ́ ọlọ́run lórí mọ̀lẹ́nu kábà ẹlẹ́kọ́ mọ́síláṣí sílùú káàkiri wọ́n sì ẹlẹ́kọ́ káàbà sílùú káàkiri o mùsùlùmí fúnra wọn àwọn fúnra wọn ló fòkùn sóra mọ́lẹ̀ ọ̀tọ̀ ni pé wọ́n so mọ́lẹ̀ wọ́n á gbìyànjú àti ìjà ọ̀tọ̀ ni pé wọ́n so mọ́lẹ̀ okùn wọn á tú èbí tó àmì tó ń dè okùn tún lára àwọn yẹn wá àwọn fúnra wọn ló tún tọ́gùn yẹn dè pé àdáàní bọ́ gbogbo òun tó lóun kírun sílẹ̀ lónìí kó wá ohun tí ó sì ọ́ ṣọ́ọ̀ṣì tó ń dá lójúmọ́ sílẹ̀ lónìí kó wá ohun tí ó sì ọ́ ọ̀pọ̀lọpọ̀ kan wà Ọlọ́run dálé ayé ó dá pé òjò nílẹ̀ Yorùbá tó dé mi sí o òní náà lásìkò ẹ̀ òun lásìkò ẹ̀ tí a ti kọ́bọ̀lẹ̀ yóò wù Ọlọ́run bínú gbogbo nǹkan tá a bá wà láyé yìí àwa látún bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lákò wọnú ayé. àwọn tó ní Islam gan dẹ́sàtì lọ́dọ̀ wọn. dẹ́sàtì ni wọ́n ẹ ṣe rí but ní tó fà táwọn náà fi wá láti survive àwọn mèsì nìyẹn wọ́n ní dẹ́sàtì lọ́dọ̀ àwọn wọ́n á gbà lọ́wọ́ Táyé wọ́n gbà lọ́wọ́ Kẹ́hìndé wọ́n á kó lọ́jọ́ tí wọ́n bá kó rọ̀ tí wọ́n bá kó rọ̀ jọ kí náà fẹ́ jẹ ìgbà àtàjọ babaládé tá ìṣẹ̀rú bíi tiwọn àwa mú mọ̀lẹ́ à ń tàn sí ẹ̀yin tẹ́ àjọ ọmọ aládé bíi tiwa tá àjọ ọmọ ọba tá ìṣẹ̀rú ẹ̀yin náà bá tún wá takò ọmọ ìyá yín lábẹ́ wa tó ń pín gbá bọ́ọ̀lù wọ́n bá wa jà sáwà Yorùbá síra wa sáré torí bọ́ọ̀lù bára wa jà sáré gbógun tira wa kí wọ́n sọ pé kí wọ́n á tì ọmọlé torí bọ́ọ̀lù sáré gbèrò ibi táwa dé fẹ́ dé àwọn tá a dá jùlọ wọ́n ń darí wa ọ̀rọ̀ mi ò pọ̀ Olódùmarè fún wa mọ́nà gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ìtanijí lè fún wa káàkiri àwò ṣé láwọn lárúbáwá ìsọmọ ìyá wa ni wọ́n àbọ̀fẹ́ gbó lọ́wọ́ wa wọ́n sì ń gbó lọ́wọ́ wa àtiwájí àti wọ́n bára wa jà lórí ọ̀rọ̀ lárúbáwá lórí ẹ̀sìn lárúbáwá ìwọ tó ń kírun yẹn kan stop run oṣù kan kọ́ bóyá ayé rẹ yóò padà sẹ́yìn ni. àyèmí tó rẹ̀ mi ti sọ tó pẹ́ pé tí a kọ̀ láti ń kírun káwọn ọmọ ilẹ̀ pa mí lónìí àwọn yẹn ti dìde tó ti make up mind wọn wọ́n ti dìde tó ti pọ̀ àṣà lárúbáwá lẹ́ ń ṣe láì kí a bá ti mi ò làṣà àti ẹ̀ ọ̀rọ̀ yìí ti máa sọ ó jẹ́ ìkó tó mọ́dún lọ́kàn tó rọ́pọ̀lọpọ̀ sí wàánú ìgbèkùn yìí wọ́n ń bàtà Ọlọ́run jà ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ tẹ́jọ ọjọ́ ọmọ Yorùbá wọ́n ń bàtà tó yẹ lárúbáwá tó rí sọ̀rọ̀ kí lárúbáwá
wọ́n bá ọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá jà torí pé wọn ò ṣẹ̀sìn wọn. ikú kò ṣẹ̀sìn lárúbáwá. Àwọn ọmọ lárúbáwá àwọn sì ń rí àwọn ara wọn bí ìran kan náà. orí àwọn èèyàn kan náà ní Saudi Arabia lọ sọpọ́sì Libya láti fi àjà ọmọ Nàìjíríà. Àwọn kọ́kọ́ ń rí ìran kí wọ́n tó rí ẹ̀sìn. Ẹ̀sìn làwọn kọ́kọ́ àdírẹ́sì ká tó àdírẹ́sì ìran. ọmọ Yorùbá lódìmọ̀ ló yọ wá o torí àtàǹsọ lójúmọ́ ó tiẹ̀ yàrá àtàǹsọ náà olóòmọ̀ ìrìn jósù wa ṣé pé ọ̀pọ̀lọpọ̀ la fẹ́ jí ṣùgbọ́n ẹni tó mú èèyàn wà ní omi wọn fà jáde pé dìde kó nu omi ó tún sọ pé irọ́ ó fúnra ẹ̀ ló dára padà sínú omi. ẹ̀ ń bá sọ̀rọ̀ àdébíbá Mohammed salam. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. Ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrímu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Herbal lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/herbal.com email address wa ní herbscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà ń pè ní Renix Connect a ti ń ṣe tipẹ́ tẹ́ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renix Connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó bá ń wá olólùfẹ́ àbí ẹni ọ̀wọ́ èèyàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ Renix Connect ìpele mẹ́rin òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà mẹ́rin ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium adẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Renix Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélùú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé ìgbélùú ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ́ pé ó dẹ̀ níwèé ìgbélùú tó pọ́n wá ìwé ìgbélùú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bí event tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdé tó ń pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí a ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti so wọ́pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Renix Connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium
bá jẹ òun náà ni àwọn gold máa jẹ. So nǹkan tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀. Our privacy is very very high. We have a very high privacy. We cannot link any of our customer privacy on social media, so their privacy is very high. So the next one is the silver. Ìpele kẹta òun là ń pè ní silver. So àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver, but nǹkan tó pọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium. So àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́. Ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship seeker. Companionship yìí ó wà fún ọjọ́ orí, òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn, because ó dàbí bóyá bí bàbá àti ìyá tí partner wọn ti kú, so wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́. So ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 50 ọdún, which is 50 years old. So àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀. Ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé 50 ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn kan tó wà nínú companionship. Bẹ́ẹ̀ ni nǹkan tó dẹ̀ wà nínú premium òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ. Nílé iṣẹ́ Renis Connect dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara ilé iṣẹ́ Renis Connect. So gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá, ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní ilé iṣẹ́ Renis Connect. Ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí di ọjọ́ alẹ́. Ẹ ṣé gan ni. ẹ bá sọ̀rọ̀ Ànábì Muhammad salam bí ẹni pé Ànábì gbórúkọ ẹ rí, bí ẹni pé Ànábì gbọ́kọ Yorùbá rí, Ànábì gbọ́lágò Yorùbá rí. àwọn ọmọ nìkan wà mẹ́rin náà. wọ́n rán sí gbogbo ayé kò gbòdé gbogbo ayé. ẹ̀yin ẹ máa bá wọn fá lọ.